A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ti ṣe àlékún ìpínlẹ̀ Edo mọ́ iṣẹ́ àkànṣe Lagos-Calabar Coastal Highway bí wọ́n ti ṣíṣọ lójú 100 kìlómítà tí ó gba ìpínlẹ̀ Edo kọjá. Mínísítà fún iṣẹ́ òde onímọ̀ ẹ̀rọ David Umahi ni ó ṣe àfihàn yìí níbi ayẹyẹ ọdún òmìnira Edo State Independence Gala Night tí ó wáyé ní ilé ìjọba ìlú Benin. Níbẹ̀ ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ àkànṣe tí ààrẹ kọ́kọ́ gbà lérò ní ọdún 47 sẹ́yìn ni wọn kò fi ìpínlẹ̀ Edo kún, ṣùgbọ́n lónìí ààrẹ ti darí kí ojúnà yìí gba Èkó dé Ògùn, Edo, Delta, Bayelsa, Rivers, Akwa Ibom kí ó sì parí sí Cross River. Bí mínísítà ṣe gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Edo àti èrò inú rẹ̀ fún àtìlẹ́yìn wọn fún Renewed Hope Agenda ààrẹ Bọ́lá Tinubu, tí ó sì fi dá wọn lójú wípé iṣẹ́ tó pójú òṣùwọ̀n ni àwọn máa ṣe àgbékalẹ̀ láì gba àkókò pẹ̀lú gbogbo kùdìẹ̀kudiẹ tí ó dìrọ̀ mọ́. Bákan náà ni ó gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo fún bí ó ti dá sí àwọn iṣẹ́ ojúnà tí ó ṣe gbòógì ní Benin sí Sapele sí Warri, tí ó ṣe àpèjúwe rẹ̀ ní páńpẹ́ ikú fún àwọn awakọ̀. Okpebholo náà fi ìmoore rẹ̀ hàn sí ààrẹ Tinubu fún bí ó ti ní kí wọ́n fi iṣẹ́ Edo kún iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó ní èyí ṣe àfihàn ìfẹ́ ààrẹ sí àwọn ará ìpínlẹ̀ Edo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà NANS ti ké sí àjọ tó ń gbógun ti àṣìlò egbògi olóró ní ìpínlẹ̀ Èkó, Lagos State Kick Against Drug Abuse Initiative LASCADA, kí wọ́n tètè jọ̀wọ́ ipò aṣojú gbígbógun ti àṣìlò egbògi olóró tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi dá Ayọ̀mípọ̀sí Olúwadáhùnsí tí gbogbo ènìyàn mọ̀ sí Mandikis lọ́lá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí wọ́n ti ní ìyànsípò yìí kò lẹ́tọ̀ọ́. Nínú àtẹ̀jáde alẹ́ àná láti ọwọ́ akọ̀wé gbogbogbò láti olú iléeṣẹ́ NANS, Comrade Adéjùwọ̀n Ọlátúnjí Emmanuel, ní ẹgbẹ́ yìí ti fi ẹ̀hónú wọn hàn gidigidi lórí ìyànsípò rẹ̀. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ṣáájú ìyànsípò yìí ni Mandikis sọ gbangba èròǹgbà rẹ̀ àti díje pẹ̀lú ìbálòpọ̀. Wọ́n ní irúfẹ́ ọ̀rọ̀ báyìí kì í ṣe ti ọmọlúàbí, kò pọ́n àṣà àti ìṣelé, kì í ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló yẹ kí LASCADA máa ṣe ìgbélárugẹ. Ìpinnu kọmíṣánná fún ọ̀dọ́ àti ìdàgbàsókè ìbáṣepọ̀ láwùjọ Honorable Mobọ́lájí Ògúnléndé láti bu ọwọ́ lu irúfẹ́ ìyànsípò báyìí mú ìbéèrè dání. Mímọ̀ yàn kọ́ ni ó yẹ kí ó jẹ́ ìdí fún irúfẹ́ ìyànsípò bẹ́ẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé lótìítọ́ ni àwọn ọ̀dọ́ máa ń tẹ́tí sí ẹni wọ́n mọ̀. Aṣojú gidi gbọ́dọ̀ jẹ́ ẹni ní ìwà ọmọlúàbí tí ó kàwé pẹ̀lú àkọọ́lẹ̀ tí ó wúni lórí. Àìmọye àwọn ọ̀dọ́ akàwé-gboyè tí wọ́n jẹ́ ọmọlúàbí tí wọ́n lálátìlẹ́yìn influencer lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ipò yìí gbọ̀rọ̀gbọ̀rọ̀ ju Mandikis. Ìgbésẹ̀ ìjọba tako èròǹgbà wọn kì í ṣe lákòókò tí ó yẹ kí àṣà àti ìṣe jẹ ìjọba lógún. Pabambarì ibẹ̀ ni bí kọmíṣánná ṣe jáde wá gbangba wá gbè lẹ́yìn ìdí tí wọ́n fi yan Mandikis sípò. Ìbéèrè wọn ni wípé ǹjẹ́ ó mọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí yóò mú àwọn ọ̀dọ́ láti tẹ̀síwájú nínú ìwà pálapàla láti lè gba ìyànsípò láti ọ̀dọ̀ ìjọba, kí ìjọba ìpínlẹ̀ Èkó tètè jọ̀wọ́ ipò tí wọ́n ti fi Mandikis ṣe aṣojú LASCADA, kí kọmíṣánná sì tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn, títí kan àwọn akẹ́kọ̀ọ́, òbí àti àwọn agbẹnusọ ọ̀dọ́ tí wọn kò fẹ́ ní ìgbẹ́kẹ̀lé nínú ìpolongo wọn mọ́, kí wọ́n sì yan ẹlòmíràn tí ó kàwé, ní àkọọ́lẹ̀ rere, tí ó tún jẹ́ ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, tí ó lè sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọjọ́ Àìkú ọjọ́ 28 oṣù kẹsàn-án jẹ́ ọjọ́ mánigbàgbé láàrin àwọn olùgbé Òkè Ọdẹ, abúlé oko tí ó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara, bí wọ́n ti jí bá ìbànújẹ́. Èyí kì í ṣe ìkọlù adàlúrú lásán, ó jẹ́ ìfẹ̀míṣòfò tí ó sọ ìlú sí hílàhílo. Nígbà tí èéfín rẹ̀ máa fi rọlẹ̀ ni wọ́n bá òkú ènìyàn tí kò dín ní 15 níbi tí a ti rí àwọn ọdẹ fìjìláńtẹ́ olókoòwò
olórí ìlú àti àwọn ọ̀dọ́ tí wọ́n ṣíwájú nínú ìdáàbòbò ìlú. Ọ̀pọ̀ ìdílé ni wọ́n jí gbé, gbogbo agboolé dahoro, ogunlọ́gọ̀ ni ó fi ìbẹ̀rùbojo sá kúrò nílùú tí wọ́n fi ilé, oko, ṣọ́ọ̀bù àti iléèwé sílẹ̀. Òkè-Ọdẹ tí ó jẹ́ ibi tí ó pamọ́ jù ní agbègbè Ìgbómìnà ti wá di ahoro. Ọjà ò ṣeé lọ, àwọn oníkiri ti fọ́n dàgbé. Lára àwọn tí ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ láti rí baálẹ̀ Ọgbà-Ayọ̀ Abdulwasiu Abdulkareem, àbúrò rẹ̀ lọ́kùnrin Fatai Abdulkareem, ọmọọba láti Agunji Ìṣọ̀lá Mohammed àti Abdulfatai Ẹlẹ́mọ̀ṣọ́ láti Babalọmọ. Àwọn ìyókù ni Salaudeen Bashiru láti Babalọmọ, Saheed láti Àbáyàn, Olówó Ìlà láti Òkè-Ọdẹ, Olúọdẹ Ológomà, Ọ̀jí àti Saheed Matubi. Láàrin rògbòdìyàn yìí ni àwọn tí orí kó yọ fi ní àwọn fura sí àwọn agbófinró. Opó kan ni ó kọ́kọ́ fi ẹ̀sùn kan àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wípé wọ́n lọ́wọ́ nínú ìkọlù. Ó ṣe ẹ̀sùn wípé wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ kó wọn fún àwọn Fúlàní darandaran, ṣùgbọ́n Rafiu Àjàkáyé tí ó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà Abdulrahman Abdulrazak ní èyí kìí ṣe òtítọ́. Ọlọ́dẹ kan tí orí kó yọ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé ó ku ọ̀la tí ìkọlù yìí máa wáyé ni òṣìṣẹ́ ológun kan wá gba ọ̀pọ̀lọpọ̀ ìbọn wọn pẹ̀lú àwáwí wípé wọ́n fẹ́ tún wọn ṣe sáfíìsì wọn. Lẹ́yìn tí ó gba ìbọn yìí tán ni ó tọ́jú wọn sínú ilé pẹ̀lú ọta àjàṣẹ́ ni ó sùn mọ́jú. Bóyá wọ́n wá rẹ́ni lọ ṣe alamí wípé wọ́n ti gba ìbọn ní ọwọ́ wọn ni àwọn adàlúrú fi wá ṣe ìkọlù. Gẹ́gẹ́ bí èrò tirẹ̀, ìwọ̀nba ìbọn tí ó kù ní ọwọ́ wọn ò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ìbọn alárìífín ayẹta tí àwọn adàlúrú wọ̀nyí kó dé. Ní Ọgbà-Ayọ̀ quarters, ọ̀kan lára ibi tí ìtàjẹ̀sílẹ̀ yìí ti gbilẹ̀ jù ní ilé Abdulwasiu, adarí ìlú. Mọ̀lẹ́bí rẹ̀ kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣàlàyé wípé lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí, ojú oorun lòun ti ń gbúròó ìbọn lòun bá súré gun orí àjà lọ faraṣoko. Lẹ́yìn bíi 30 ìṣẹ́jú tí òun máa fi sọ̀kalẹ̀ lòun bá ẹ̀gbọ́n rẹ̀ tí í ṣe baálẹ̀ àti àbúrò rẹ̀ lọ́kùnrin nínú àgbàrá ìjẹ̀ tí wọ́n fi ọta ìbọn dárà sí wọn lára. Ìyàwó 2 àti ọmọ 6 ni baálẹ̀ fi sílẹ̀ sáyé tí gbogbo wọn ti lọ faraṣoko báyìí. Kò sí ẹnìkan ṣoṣo ní Ọgbà-Ayọ̀, kò sì dájú bóyá àwọn ṣì lè padà sílé. Olùgbé mìíràn, Gbémisọ́lá Mohammed, tí gbogbo ènìyàn mọ̀ sí Yèyé Oge, bá akọ̀ròyìn sọ̀rọ̀ níbi tí ó faraṣoko sí. Pẹ̀lú ìbẹ̀rù ni ó fi ṣàlàyé ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ sọ kẹ́yìn. Ó ní ọkọ rẹ̀ wí fún un kí òun má rin ìrìnàjò bí ilẹ̀ bá ti ṣú nítorí ara ń sọ̀rọ̀ fún un. Òwúrọ̀ ọjọ́ kejì ni ọkọ rẹ̀ lọ ìpàdé àwọn ọlọ́dẹ. Kò gbé ìbọn dání nítorí kò sí lẹ́nu iṣẹ́. Àrímọ tí òun rí ọkọ mọ́ nìyẹn. Wọ́n ní ojúnà ni wọ́n ti dènà dé pẹ̀lú àbúrò rẹ̀ lọ́kùnrin àti ọkọ àbúrò rẹ̀. Wọ́n ní àwọn adàlúrú yìí gbìyànjú àti jí mọ̀lẹ́bí wọn kan gbé ṣùgbọ́n tí oríbi sá mọ́ wọn lọ́wọ́. Yèyé Oge ní ọkọ rẹ̀ kìí ṣe ọdẹ lásán, aláàbò ìlú ni ó jẹ́, ṣùgbọ́n ní báyìí wọ́n ti sọ òun di opó ọ̀sán gangan pẹ̀lú bí wọ́n ti pa ọkọ rẹ̀, ọmọọba Ìṣọ̀lá Mohammed. Adarí ọ̀dọ́ kan, Ṣẹ̀san Òkèlẹ́yẹ, kérora wípé àwọn ọdẹ yìí kú síbi wọ́n ti ń dáàbò bo ìlú. Wọ́n pa wọ́n bí ẹni ń pa adìyẹ nítorí wọ́n ti kọ́kọ́ gba ìbọn ọwọ́ wọn pẹ̀lú àwáwí àti lọ tú u ṣe. Ẹnìkan wà tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí láti oríta Àjàṣẹ́ Ipò títí wọ àwọn abúlé tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ni àwọn olùgbé ti ń gbé báàgì aṣọ wọn àti oúnjẹ. Bí wọ́n ṣe ń wọ ọkọ̀ kúrò nílùú, àwọn awakọ̀ èrò fìdí ẹ̀ múlẹ̀ wípé ó lé ní 200 ọkọ̀ akérò tó ń kó èrò kẹ̀tíkẹ̀tí kúrò nílùú láàrin ọjọ́ Àìkú sí Ọjọ́rú. Ìlú ti di ahoro. Gẹ́gẹ́ bí dẹ́rẹ́bà kan ṣe sọ, ó ní ó ṣeé ṣe kí àwọn adàlúrú yìí gbàjọba ìlú lẹ́yìn tí wọ́n ti pa baálẹ̀ àti àwọn fìjìláńtẹ́. Títí kan School of Nursing tí ó wà ní Òkè-Ọdẹ níbi tí a ti rí akẹ́kọ̀ọ́ 700 tí wọ́n fi
fi orúkọ sílẹ̀, gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ àti hósítẹ́ẹ̀lì ló ti dahoro. Bí wọ́n ti tètè kó àwọn akẹ́kọ̀ọ́ lọ Ìlọrin fún ìpamọ́, olùkọ́ àgbà kan Dr. Nasirudeen Tajudeen ní àwọn kò lè fi ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ wéwu làwọn fi tètè wá ilé fún wọn ní Ìlọrin. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Adétóun Èjìrẹ́ Adéyẹmí sọ fún akọ̀ròyìn wípé gbogbo ọwọ́ ló ti wà lójú iṣẹ́ pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ológun, ọ́fíìsì NSA àti àwọn agbófinró yòókù láti rí i dájú wípé àlàáfíà padà sílùú kí wọ́n sì fín àwọn adàlúrú bóde níbi wọ́n sá pamọ́ sí. Gómìnà Abdulrasaq náà jẹ́jẹ̀ẹ́ láti rí i dájú wípé ìdájọ́ òdodo wáyé fún àwọn ọdẹ inú igbó, ọlọ́dẹ àti adarí ìlú tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọkùnrin bíi obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky tún ti dá awuyewuye sílẹ̀ pẹ̀lú èsì tí ó fọ̀ ní ilé oúnjẹ kan ní ilẹ̀ òkèèrè. Láti ìgbà tí Bobrisky ti gba ìyọ̀ǹda kúrò ní ọgbà ẹ̀wọ̀n ni ó ti bọ́ọ̀dì sí ilẹ̀ òkèèrè. Nínú fọ́nrán tí ó ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok ni wọ́n ti rí bí ó ṣe ń sọ fún wétà nílé oúnjẹ kan kí ó má fún òun lẹ́ran ẹlẹ́dẹ̀ tí a mọ̀ sí pork nítorí ẹ̀sìn òun gẹ́gẹ́ bí Mùsùlùmí kò fi ààyè gba jíjẹ ẹran ẹlẹ́dẹ̀, kàkà bẹ́ẹ̀ kí ó fún òun lẹ́ja. Fọ́nrán yìí ti wá dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí àwọn kan ṣe ń béèrè bóyá ẹ̀sìn rẹ̀ fi ààyè gba kí ó sọ ara rẹ̀ di obìnrin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.